101.5 FM tí gbogbo wa ní. Ìkànnì kan wà kété ayé lè gbọ́. KBN 101.5 FM tí gbogbo wa ní. Ẹ wá polówó ọjà ajẹ́bùgbàjẹ́. KBN 101.5 FM tí gbogbo wa ní. Ẹ wá polówó ọjà kọjá ó ta wàràwàrà. KBN 101.5 FM tí gbogbo wa ní. Ìyá àdúrà lẹ́bọ̀ ló ní ẹ bá wa dòwò pọ̀. KBN 101.5 FM tí gbogbo wa ní. Ẹ má gbé kúrò níbẹ̀ ẹ máa gbọ́. KBN 101.5 FM tí gbogbo wa ní. JDN Radio 101.5 FM. Number 1 Church Street, Josby Road, Òkè Àdó Ìbàdàn, ìmọ́lẹ̀ gbogbo rédíò. nání nání ṣe bó wa nìkan báyìí là nání. èyí ni ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n la lọ́yẹ̀. tewétegbò fi balẹ̀ bí ọ̀wàrà òjò sórí ìkànnì ẹlẹ́rọ amí ohun jíjìn JDN Radio 101.5 FM ní gbogbo ọjọ́ Jímọ̀ Ẹtì Friday láti aago 8 sí aago 9 àṣálẹ́ níbi tí ọmọ yín olólùfẹ́ yín tẹ́ mọ̀ bí ẹni mowó Aṣíwájú Ọlábọ̀dé Mákinwọ́ ti máa tàn mọ́lẹ̀ ṣíwà lójú làwá lọ́yẹ̀ lórí àwọn ewé àtegbò tá a ní nílẹ̀ yìí tá a lè jápọ̀ fi ṣe wòsàn fára ẹni. a ó sì dá pé ọ̀pọ̀ àwọn ewé àtegbò la ní láyìíká wa ṣùgbọ́n tá ò mọ̀ wúlò rẹ̀ tá a sì náni rẹ̀ rárá àti rárá. irú ìwòsàn wo gan la lè fi ewé túdè, ewé ọgbọ́, ewé ọ̀mísìmísìn, ewé ewúro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe. má mísì rẹ̀ ẹ pàdé Aṣíwájú Ọlábọ̀dé Mákinwá lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí tó tún wọlé dé wẹ́rẹ́ lákọ̀tún fún gbogbo ẹ̀yin tẹ́ nílò ìwòsàn. dókítà ìbílẹ̀ wọ́n tún tọ̀ mọ́lẹ̀ tọ́ wa sọ́nà àti ní ìlera pípé láìpẹ́ ọjọ́. Ògùn ìbílẹ̀ ń fúnni ní ìwòsàn. Olóyún àbíwèrè láì ṣe iṣẹ́ abẹ. Ewé tẹ́nẹ́ wóògùn fóun. Tewétegbò àṣírí ewé àti egbò. Kàmú ewé jàgbá mọ́jọ́gbó ewé òbó àti egbò rẹ̀. Ewé sáwèrè pẹpẹ, ewé ajé òbalẹ̀, ewé ńlá, ewé àkókò, ewé òmísímísí, ewé rìnlẹ̀, ìwé ìyálóde funfun. Ewé ìyálóde funfun, ewé èjìlé, ewé ọ̀la, ewé ewúro, ewé gbẹ̀gbọ́. Ẹ kú àjálẹ́ o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tewétegbò fún ìwòsàn ara. Àwa la ní ewé, àwa la ní egbò nípa ìfún. Àìdán ẹrù ọ̀làlọ́. Kànáà wọ̀lá, kànáà fúru. Kànú bílálà, òbú ọ̀tọ̀yọ̀, tẹ̀yọ̀ ẹsẹ̀ túdé. Àti bẹ́ẹ̀. Ẹ kú dédé ìwòyí gbogbo tí atẹ́gùn ìkànnì yìí ti bá ń fẹ́ dé. Tewétegbò àǹfààní. Ọjọ́ kẹfà ń lò ní oṣù kejì ìgbàwọ̀ ọdún àti mẹ́rin ó dín lọ́gbọ̀n. Ìkànnì JDN Radio 101.5 FM tá a wà ní òpónà Josby lókè Àdó nílùú Ìbàdàn. Gbogbo wọn níbẹ̀ ní àròwò tó wà. Ẹ jẹ́ ká lọ. Ọpẹ́ ní fọ́lọ́run ọba tó dá ayé tó dá ọ̀run tó dá àwọn èèyàn tí ń ṣẹ̀mí nínú ẹ̀. Adániwáyé tó dá ewé tó dá egbò tó sì dá àwọn èèyàn tí ń ṣàmúlò rẹ̀. Ọba títí ń bẹ kí gbogbo ohun tí ń bẹ níbẹ̀ rí ó tó máa bẹ bẹ́rẹ́bẹ́. Àríró àlá eléyìí ti gbáròyé pàtàkì. Ètò tewétegbò ǹjẹ́ ìgbésẹ̀ karùn-ún kọ́ yìí àbí ọmọ tó jọ mẹ́ta lọ karùn-ún àbí kẹfà kọ́ ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dẹ́mi wá sí
tí òpókù ní sọ̀rọ̀. Wòyí ìjẹ́jọ ńlá pàdé a sì sọ̀rọ̀ tó pọ̀, kódà a sọ̀rọ̀ títí di alẹ́ òní táwọn èèyàn sì ń pè wá lórí ètò tá a ṣe ní ìjẹ́jọ. Ẹ̀yin tẹ́ ẹ pè wá tẹ́ ẹ kí wa ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ẹ fàdúrà sọwọ́ àmọ́ lóore o. Ẹ̀yin tẹ́ ẹ pè wá tẹ́ ẹ béèrè ẹ fọkàn tán tá a bá sọ fún yín pé bẹ́ẹ̀ lórí náà lẹ ṣe ń béèrè lọ́wọ́ wa àmọ́ lóore. Àwọn tí wọ́n wá kí a náà a dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú rìn àmọ́ lóore o. Ètò tewétegbò ti wá dàyò ìyàwó tí kò wá fẹ́ rí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àkòrí ètò yìí mo ti sọ fún wa, mo sì máa ń sọ lọ́sọ̀ọ̀sẹ̀ wípé ohun tí àwọn baba ńlá baba wa tí wọ́n pè ní ohun àṣírí, òun la fẹ́ kó jẹ́ àṣírí mọ́, kó máa jẹ́ àǹfààní. Nígbà tí wọ́n bá pẹ́ lórí ilẹ̀ tí wọ́n gbó tí wọ́n dògbó tí wọ́n padà fi ilẹ̀ ṣaṣọbora, bí kan bá ń jẹ wọ́n nínú sàárè, kò tún yẹ kí kan máa jẹ ìwé tí wọ́n kọ àwọn àṣírí tí wọ́n pè láṣírí yìí sí, kò yẹ kí kan máa jẹ́ nínú pátì àbí nínú àpamọ́ kan tí wọ́n gbé sí, kò yẹ kó máa jẹ́ mọ́ bẹ́ẹ̀. Àwọ̀ wàá gbé jáde, àwa máa fi ṣàǹfààní fún ará ayé. Aṣíwájú Ọlábọ̀dé Mákinwá ló kọ tèmi. Èmi á mọ̀ pé aṣíwájú yẹn kì í ṣàgbélẹ̀rọ o. Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè ní ìtàn Ògúnwùsì. Àwọn ni wọ́n fún wa ní aṣíwájú ní ọjọ́ 18 oṣù kẹwàá ọdún tá a lò kọjá lọ yìí. Aṣíwájú tó ní ìwé ẹ̀rí ni àbẹ́rí nǹkan bẹ́ẹ̀ wọ́n náà kíyèsí wa, àwọn sì rí iṣẹ́ takuntakun tá à ń ṣe pé kí nǹkan tiwa kó mọ́ parun. A dúpẹ́ o. Kábíyèsí o, Òkúrí Adé. Ẹ já lọ. Ọ̀pọ̀ pé lágbà láti jẹjọ tí wọ́n àwọn èèyàn ń béèrè lọ́wọ́ wa tá a sì ń dá wọn lóhùn. Àwọn kan ń pè wá ṣàkíyèsí pé ká bá wọn mẹ́nu bà nǹkan báyìí náà. Ẹ mọ́ gbàgbé pé mo sọ fún wa wípé ntẹ́ ẹ bá ní ká ṣe náà là á máa ṣe. Ntẹ́ ẹ bá ń béèrè fún pé ká fi bá yín sọ̀rọ̀ lé lórí, a máa ṣiṣẹ́ lé lórí ẹ̀, torí pé ẹ̀yin gan-an ni ètò tá à ń ṣètò fún. Ìyá kan pè wá, wọ́n ní ọmọ àwọn ọmọbìnrin ó wá fẹ́ ṣe nǹkan oṣù gbogbo lé ní mọ̀ọ́mọ̀. Wọ́n ní ọ̀bẹ nìkan jà fọ́gún gbogbo lé mú ni. Ó nìkan ní í ṣe nǹkan oṣù ṣùgbọ́n gbogbo lé báyìí ní òkú sí yọnu. Wọ́n ní sí ò sí nǹkan tó lè lò tó fi jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ṣíṣe kò ní máa mú tẹrútọmọ, kò ní máa mú lọ́wọ́ mọ́. Wọ́n ní ẹkún sísun ni àtàlárí kọjá àtàlábàágbé gbogbo wọn ni ó mọ̀ pé ń ṣe nǹkan oṣù láwọn àsìkò yẹn. A ń sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí. Ìyá kan pè wá, ọ̀pọ̀ ohun yẹn tí wọ́n á pè wá lórí ọ̀rọ̀ ọmọ àní fojú sunkún ọmọ o, a sì jèrè àwọn ọmọ wa. Wọ́n ní ọmọ tó ya bóorán tó ya pòkì, bí ṣe ń fún bó ṣe ń fin ní mú, bí ṣe ń fà á ní ńlá, pé kò sí nǹkan tán lè ṣe sí ni mo ní ń bẹ. Bàbá kan pè wá, wọ́n ní àwọn gbọ́nù ròyìn pọ́nmọ kan tó jẹ́ ọmọ kékeré tí ṣẹ̀ ń dìde bọ̀ tó jó lórin ṣèwọ́ṣèwọ́ mọ́ fújì, ó kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nígbà wọ́n sì sọ lọ sọ́bọ̀, wọ́n ní nǹkan kan tí ń jẹ́ ògún òrí ńlọ́pàá ògún òru, wọ́n ní sí olóògùn ni àní ń bẹ. Ó ti yé yín, ẹ ti rántí ọmọ ọ̀hún, Destiny Boy àbí?
ọmọbìnrin kan tó ṣẹ̀ ń dìde bọ̀ tí ejò sán nílùú Àbújá. Wọ́n ní tẹ́jọ́ bá sán èèyàn sí kò lóògùn ni, wọ́n ní gbogbo ilé ìwòsàn wọn gbé dé tí ò sí wòsàn títí tẹ́lẹ̀mí fi gbà á. Wọ́n ní wọn ò rí ẹ̀rọ tí wọ́n fẹ́ fún un. Wọ́n ní sí ò sí nǹkan kan tí èèyàn lè sáré ṣe gẹ́gẹ́ bí àpòrò tí ó pèrò ìjò yẹn mọ́ lára ni. Mo ní ń bẹ. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé a lè fi porú ejò tó ní ọ̀fọ̀ nínú, ṣùgbọ́n a ní dúró láàyè yìí láti pọ̀fọ̀ torí pé àwọn tó lọ́fọ̀ wọ́n wà nílé. Ntọ́ bá ní ṣe, ẹ rí i pé mo máa ń sọ pé ntọ́ bá ní ṣe pẹ̀lú inú afẹ́fẹ́ spiritual nkankan, àìfẹ́ mẹ́nu bà lórí afẹ́fẹ́ báyìí. Inú afẹ́fẹ́ náà la ti ń sọ̀rọ̀ yìí torí pé ilẹ̀ ti ṣú, ilẹ̀ ti bora, àti wípé bójú bá rinjú àlá máa tọ́ nǹkan tó bá jẹ mọ́ báwọn ẹ̀jẹ̀ á gbé yàrá sọ, ẹ̀jẹ̀ á gbé yàrá sọ. Àní lè pọ̀fọ̀ lórí ètò torí àwọn tiẹ̀ kúkú mọ̀pọ̀ àwọn wọn ní wọn bẹ́ ń lé. Ó kí yín o, ẹ̀mí yín ogun o, ẹ̀yin àgbà. Àwọn èèyàn tí wọ́n tún pè mí tí wọ́n jẹ́ ọkùnrin, wọ́n béèrè pé wọ́n pè kinní kan ní ìsétọ̀, pé bọ́kùnrin bá ìtọ̀ ọmọ gbọ́n ni, bó bá débi tí ó ti tọ̀ báyìí yóò gbin tí kò ní í jáde. Nígbà tí ó bá jáde báyìí bí ìgbà tí èèyàn bá kàn èèyàn, tí omi bá kán lọ́wọ́ èèyàn, tí èèyàn bá kọ́ bọ́nú ike omi báyìí tó wá gbé ọwọ́ òun sókè tí ọ̀rá kan tó, wọ́n ní bẹ́ẹ̀ ni tọ̀ yóò ṣe wá, tí ò sí nǹkan rẹ̀ ní ìsétọ̀ ni. Mo ní ń bẹ. Ní ọ̀sẹ̀ tó kọjá mo mẹ́nu bà nǹkan kan tó ń ṣe pẹ̀lú àìdá ẹ̀jẹ̀ bí aláboyún bọ́ bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán, bóyá ẹ̀jẹ̀ ni ọ̀dá àbí ẹnìkan ọgbẹ́ bá ń sá lọ ọgbẹ́ yálà fẹsẹ̀ gúngún àbí wọ́n gún ní nǹkan ẹ̀jẹ̀ wà dábọ̀rọ̀. Mo mẹ́nu bà nǹkan kan, àfikún rẹ̀ wọ́n ò fún yín lónìí òde yìí tó tún ṣe bí ó tún lágbára ń tiẹ̀. Nǹkan ń bẹ o nílẹ̀ Yorùbá, ewé ń bẹ, ògùn wà. Àìrìn jìnnà làìrá bukí ọ̀kẹ́rẹ́, bí èèyàn bá dẹdò jìnnà yóò rẹ̀ jà tó yarọ. Ẹ jẹ́ á lọ. Bó la ṣe rìn lónìí, mo ti ṣàlàkalẹ̀ ètò ká máa mú lọ́kọ̀ọ̀kan, èjèèjì ló kù lọ́ba tán. Ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ àtẹ WhatsApp channel wa tewétegbò, tí wọn bá ṣe, tí ẹ bá ní pa òótọ́ ọ̀rọ̀ mọ́ra wípé láti ìjẹjọ tí ọ̀pọ̀ ti darapọ̀ mọ́ ẹ ti rí ọ̀pọ̀ àǹfààní, bóyá àǹfààní kan àbí méjì ẹ ti rí ń bẹ. Àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ láti ìjẹjọ wọ́n máa ṣe rí ọ̀rọ̀ báyìí bí wọ́n ṣe ń gbọ́ mi ńlé. Àyè sì pọ̀ nílé ọ̀dọ́ àgùntàn o, wọlé òun náà lójú òpó yẹn ń sọ. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyá tí mo kọ́kọ́ mẹ́nu bà ọ̀rọ̀ ọmọ wọn. Kí lèèyàn kan máa lọ sí gbogbo obìnrin tó jẹ́ pé gbogbo gbàtẹ́ bá ti fẹ́ gba àlejò yín lóṣooṣù ní máa ń mú ìyọnu lọ́wọ́. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. Nǹkan oṣù tí ń yọni lẹ́nu kó tó wá máa kó ní sí ìyọnu. Oríṣiríṣi nǹkan ló lè fà á. Ṣùgbọ́n ọ̀pọ̀ nǹkan tí máa ń sábà fà á ní ìjẹkújẹ, ẹ jẹ́ n là báwọn. Ẹlòmíì fẹ́ràn nǹkan dídùn pọ̀, gbogbo tó bá ti dùn báyìí dédé ẹnu wọn ni wọ́n á ṣe. Àwọn obìnrin ìsìn ṣẹ̀ṣì mọ̀ wípé bí wọ́n bá pa owó orógbó, owó àkàrà ni wọ́n ná sí. Ohun tí mò ń gbìyànjú àìsọ ni pé
ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ kẹ́dà ó máa mú lọ sẹ́nu tó jẹ́ àwọn nǹkan mèdèmédè a máa fa kí nǹkan oṣù kó nini lára bó bá fẹ́ wá. àwọn nǹkan tó tún lè fà á ó máa ń dá kẹ́dà ó tètè kíyèsí ara. àwọn èèyàn báwọn tó bá yẹ pé ìnilára ni ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa fi ní ìnilára lásìkò tí wọ́n bá fẹ́ ṣe nǹkan oṣù. ó máa ń dé àyè kan tó jẹ́ pé kìnìún yóò máa wá ní ìdákúrekú yóò máa wá ní ìdákúrekú kò ní ṣe déédéé mọ́ àbí kó máa yí ọjọ́ padà kó máa yí àsìkò padà lásìkò tí ò yẹ kó yí. nǹkan oṣù fẹ́ máa ṣe ségesège nu àti ṣe sábíàmọ́ rú ẹni bí àṣìmọ́ lágbà bọ́bá yá. irregular menstruation ni wọ́n ń pè é. bí nǹkan oṣù ò bá ṣe dáadáa a máa mú àkùdé bá àti ṣe sábíàmọ́ gẹ́gẹ́ bí obìnrin. àwọn kan wà ní ìsìn wọn ò tí ì wọ menopause eléyìí wọn ò tí ì wà ní ìdádúró ààyè tí wọn ò ti ní lè bímọ mọ́ ṣùgbọ́n láti bí ọdún mélòó kan ní ìsìn wọn ò ṣe nǹkan oṣù mọ́. àrùn ni kì í ṣe ìṣẹ̀dá yín ló ní orí bẹ́ẹ̀ kì í sọ̀mùnú ìṣẹ̀dá ara yín náà ló ní kó rí bẹ́ẹ̀ àrùn níbẹ̀ lára yín àrùn. ẹ má gbàgbé pé mo sọ pé bí obìnrin ṣe ní menopause bẹ́ẹ̀ náà lọkùnrin náà ní andropause ni wọ́n ń pè tiwọn. láti 40 ọdún lọ sókè ọkùnrin máa ń ní andropause àsìkò tó jẹ́ wípé gbogbo ìgbà tí máa ń ṣe yùnkínyùnkín gbọ̀ wà ní 20 nǹkan kan wá sísàlẹ̀ báwọn àdínkù òde bá bó ṣe sọ nǹkan tá a lè ṣe tó jẹ́ pé tá a bá ti wọ ọjọ́ orí 40 ọdún lọ sókè tí andropause yẹn tí òfin ní wọni lára débi wípé olùdarí ọ̀wà àdọ̀lẹ̀ kalẹ̀. ìyá tí ọmọ wọn àti gbogbo ẹ̀yin yòówù tọ́rọ̀ bá kàn tí ọmọ rẹ̀ bá ń fara gbá ìnira àbí obìnrin yòówù tí ì bá jẹ́ tí ń fara gbá ìnira àti ṣe nǹkan oṣù kínní ìníkẹ́ lọ rèé tọ́jú. ẹ mú báyìí báyìí àti ìwé kẹ́ máa kọ́lẹ̀. ẹ bá ń wá atalẹ̀ atalẹ̀ ni ẹ wá. ẹ sì wá àlùbọ́sà áyù. wọ́n pe kínní kan ní bay leaf. bay leaf yẹn àwọn tí máa ń ṣe àsè jọlọ́ọ̀fù nǹkankan ewé tí wọ́n máa ń bay leaf nù. ẹ bá ń jẹ jọlọ́ọ̀fù ní patí ń gbà mí àbí ẹ̀yin kan lè ṣe fúnra yín ewé tẹ́ ẹ máa ń lò náà ni oní bay leaf oògùn ni ẹ mọ̀ ẹ kàn rò pé mọ̀ ta sánsán lásán kó sáà ta sánsán nù jọlọ́ọ̀fù lásán ni ohun tó ń bẹ̀ ń bẹ̀ jù bá ń lọ ẹ bá ń wá ẹ má jẹ́ ohun ojú mẹ́ta lọ. ẹ wá efinrin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kùlé yín èyíkéyìí efinrin tí ì bá jẹ́ ó lè jẹ́ efinrin pàlàbà ó lè jẹ́ efinrin wẹ́wẹ́ kó sáà ti jẹ́ efinrin. ẹ wá kànáfùrù clove ẹ wá kẹ wá bá tún lọ rè bá ń wá hibiscus flower òun náà ni èyí tí wọ́n máa fi ṣe sóbò ni èyí tí wọ́n máa fi ṣe sóbò òun tí máa pọ́n púpọ̀ òun ni hibiscus nù. ẹ kó papọ̀ sínú ìkòkò kékeré kan kò jẹ́ dandan kó jẹ́ apẹ́ o tí n bá ní kòkò mò ń sọ èdè tilẹ̀ wa ni o mi ò fẹ́ lo èdè tá à ń pè ní pọ́ọ̀tù ẹ kó sínú pọ́ọ̀tù báyẹ̀ pé yẹn ni ó yẹ yín ẹ mọ̀ lọ rè máa wá kòkò kiri pé ìkòkò náà ní á lò ẹ sá lo pọ́ọ̀tù ẹ lo pọ́ọ̀tù ẹ ṣe lágbo.
tó bá ti ku ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ tó ti rí pé nǹkan oṣù mi ò ní pẹ́ dé, tó ti ku bí ọjọ́ mẹ́ta tó ti ṣírò rẹ̀ pé nǹkan oṣù mi ò ní pẹ́ dé, ní kó o ti máa mú ike kọ́ọ̀bù kan láàárọ̀, kọ́ọ̀bù kan lálẹ́. Ńgbọ́ bá ṣe tó bá ti gbóná tó ti lọ́wọ́rọ́ ní kó tó mú o, ẹ má mú tútù kó lè tọrọ ajá. Kọ́ọ̀bù kan láàárọ̀, kọ́ọ̀bù kan lálẹ́. Tó bá tún dé náà mọ́jà fi wọ́n fi jáfẹ́ra tó máa mú títí tí nǹkan oṣù rí ó fi sinmi, tí ó fi wọ nǹkan tí wọ́n ń pè ní ovulation. Ààyè ovulation ni ààyè tó jẹ́ wípé bí ọkùnrin bá súnmọ́ obìnrin, ẹ̀yin kọ́ yìí ó ti yé yín. Páńpẹ́ àmọ́ múra wọn ń gbà náà, ó ti yé yín. Ọbẹ̀ yìí mi ń kún àgbà, inú kìíní ẹyẹ ń gbé, orí afẹ́fẹ́ la wà. Ààyè tí ara obìnrin máa ń pè nígbà tí ẹyin yẹn bá fọ́, àsìkò yẹn ni ẹyin yẹn máa ń fẹ́ gbàlejò àtọ̀ ti ọkùnrin. Adùn àti ẹyin tí ń bẹ nínú àtọ̀ ọkùnrin, àsìkò yẹn ni ó láǹfààní àti gbà wọlé láti dọmọ. Tó bá ti dé àsìkò yẹn, ovulation period yẹn, tó máa lò kó lò bẹ́ẹ̀. Nígbà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ fún sáà méjì, ìnira àsìkò tẹ́ bá tiẹ̀ ti bẹ̀rẹ̀ yẹn lóṣù ọjọ́ mẹ́ta yẹn, nígbà tí ọba ẹ wá ṣeéṣe kẹ́ tiẹ̀ mọ́ fura kó dé. Ilé ìtẹ́ ọmọ lọ́nu mọ́lẹ̀ tí ọmọ gbára kàsídà mọ́ ṣe ẹgbani ẹlàjà lórí pé a fẹ́ ṣe nǹkan oṣù lásán, eléyìí ò ní rí bẹ́ẹ̀ mọ́ bó ṣe jẹ́nu. Eléyìí ò lọ bá wọn. Wọ́n kọ́kọ́ yanjú gbogbo nǹkan táwọn èèyàn béèrè fún náà kí n tó mú àwọn nǹkan míì wá lórí ètò lónìí. Ewé Àti Egbò lẹ̀ ń gbọ́ lọ́wọ́ níkànnì JDN Radio 101.5 FM tá a wà ní òpónà Joyce B lókè Àdó nílùú Ìbàdàn. Ẹnìkan béèrè lórí nǹkan máa rìn káàkiri inú ara kó sì mọ́ lè sí ni lára, àbí ara ń ta ni, àwa wẹ̀ tán lára ń ta ni, ká máa yínra nǹkan báńbáwọn, kí làwọn lè ṣe sí i. Wọ́n pè wá àti fún wọn, ṣùgbọ́n a tuntun sọ torí àti sọ́rí gan lórí ètò yìí. Ẹ lọ rèé wá káfúrà kan pè pẹlẹbẹ ọ̀hún, róòlù ẹ̀kan tí máa wà nínú ọ̀rá yẹn, róòlù yẹn nìkẹ́ ẹ wá ó bá jẹ́ pé ẹni tó lè mutí ni, ẹ lọ rèé wá ọtí tí wọn ò ní fẹ́ dá korúkọ rẹ̀ kọ́ mọ́ dàbí ìpolówó ọjà, ó ti yé eléyìí tí wọ́n máa ń pè lọ́tí àwọn àgbà yẹn ni. Ìgò kan rẹ̀ ni ẹ wá, bá jẹ́ pé ẹni tó lè mutí o, ẹ wá gò kan, àbí kẹ́ ẹ wá ìwọ̀n bottle water kan, kẹ́ ẹ sọ́ sí. Báyìí pé tí ò lè mutí, ẹjọ́ kọ́ lọ rèé wá òróǹbó wẹ́wẹ́, lime. Ẹ bá wá ẹ má ra ilé tí wọ́n ti fún síbẹ̀, ẹ lọ rèé ra èso yẹn kẹ́ ẹ fún omi rẹ̀ fúnra yín, ìyẹn ló dájú. Ìyẹn ló dájú. Ẹ wá ìwọ̀n ike bottle water kan, kẹ́ ẹ sọ kínní yẹn sínú ẹ̀. Ẹ gbé lẹ̀ tọ́jú rẹ̀ sí àyè kan, ẹ má gbé sílẹ̀ lẹ̀ o. Ẹ tọ́jú rẹ̀ sí àyè kan fún wákàtí 24 hours. Ìgbà yẹn ni ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa mú. Síbí kan ti tó, oògùn tí ò jẹ́ ni ẹ máa ṣe yàyà lórí, ẹ má mú pọ̀. Síbí ẹyọ kan láàárọ̀, ẹjọ́ tún mọ ẹyọ kan lálẹ́ lọ́ba tán. Bẹ́ẹ̀ bá tiẹ̀ ti fi sẹ́nu, bí bá ṣe ń lọ káàkiri inú ara yín lẹ́ẹ̀ máa rí ipasẹ̀ ibi tí ó ń lé ní tí ń rìn káàkiri inú ara yín kiri ni. Bí eléyìí bó ṣe jẹ́nu.
ẹni ọmọ rẹ̀ le ọmọ líle olórin kan tiẹ̀ tún ṣe tiẹ̀ títí ó tún fún rẹ̀ ló kọ́ ní èmi ọmọ líle kọ́lọ̀ nǹkan ṣàánú ẹ̀ ni. bọ́mọ bá lè a máa póríṣiríṣi ṣùgbọ́n gbogbo tí mo fẹ́ sọ yìí àwọn àlàkalẹ̀ líle tí mo fẹ́ là kalẹ̀ yìí ojútùú tá a fi sí abẹ́ rẹ̀ ó ṣiṣẹ́ fún un. ọmọ tó le ó lè máa mu nǹkan mu gbó máa fà á máa fín gbogbo ẹ̀ ó lè máa jalè àbí ó máa ṣàgbèrè wá gbé tọ̀hún kó gbé tìyín. ẹ̀yin tí mo fẹ́ sọ yìí ẹ̀yin ìyá wa ẹ má lò ó fún bàbá o bàbá máa ń yàlè kẹ́ wá lọ lò sẹ́yìn fún wọn ẹ má lò sẹ́yìn fún bàbá o àbí tí mò ń wé òye yín ọmọ la ní ẹ ṣètò rẹ̀ fún ọlágbà. ìkarahun odidi ìgbín kan ìkarahun tó pé síbẹ̀ ni ẹ wá bó bá jẹ́ pé ẹ fẹ́ máa dáùtù ìkarahun tí wọ́n bá mú fún yín pé bóyá ó ti yín jẹ àbí kò yín jẹ bóyá kẹ́ kúkú ra ìgbín kẹ́ ẹ sè é sọ sómi kẹ́ ẹ sè kó jiná kẹ́ ẹ yàn kí tinú ẹ̀ jáde kẹ́ ẹ sì lo ìkarahun rẹ̀ ẹ má lo ìkarahun tó ti yín jẹ níbì kankan ẹ mọ̀ pé ẹni tí yóò lórí ahun tí yóò lọ ẹsẹ̀ ahun odidi ahun ni ó rà ńlọrọ̀ fẹ́ já sí òun. ahun ni ìjàpá kì í ṣe stinginess ni mò ń sọ. ìkarahun odidi ìkarahun kan ní kẹ́ wá wọ́n ń pe ewé kan ní ewé ìjókòó jẹ́ ewé ìjókòó jẹ́ ẹ̀rọ kọ̀ọ̀gan bó ṣe dún ẹ fẹ́ kọ́ mọ ojókòó jẹ́ kọ́ yé la gidi mọ́ ni ewé ìjókòó jẹ́ náà ni ẹ lọ rí wá ewé kan wà tí ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ń pe igi kan ní ìṣíringùn egbò rẹ̀ ni ẹ lọ rí wá egbò ìṣíringùn. ẹjọ́ ẹ bá ń jọ ẹ má jẹ́ ó dẹ́rú ẹ súnmọ́ dáadáa ẹ má jìnnà sí kó wà ní dúdú kẹ wá fi odidi atare kan sí ẹ bá ń jọ lọ alligator pepper odidi kan ẹ má yọ nǹkan kan nú ẹ odidi kan bó ṣe wà yìí náà ni ẹ sọ sí kó jóná tèpo ẹ lọ kúnná dáadáa. jẹ́ ń tún mú kó lè yí a dáadáa. ìkarahun gbìn odidi ìkarahun kan ìgbín tó gbónu ni o ẹ má ra ìsín ìgbín o ìgbín tó gbónu ìkarahun ẹ̀lẹ́fẹ́ lò. ewé ìjókòó jẹ́ egbò ìṣíringùn àti atare odidi atare kan ó lè dájà ó lè jẹ́ atare àjà ó lè jẹ́ ìkéyìí atare kó sàtìjà atare. ẹ lọ ẹ bá ti jó ẹ lọ dáadáa bá ti jó ẹ lọ dáadáa kó kúnná kó di lẹ́búlẹ́bú bẹ́ẹ̀ sì wá lóore. ẹ pé ọmọ fi fọ́kọ̀ mu ẹ̀mí ọmọ fi fọ́kọ̀ mu kọ̀ wá gbọ́dọ̀ lójú ọjọ́ mẹ́rin lọ ọjọ́ mẹ́rin ni ó fi lò tó bá ti lò fọ́jọ́ mẹ́rin ẹ pátì gbogbo láàrin ọjọ́ mẹ́rin gbogbo ètò ti tò lọ́ba tán. ọmọ tó lé ọ̀rọ̀ à ń mú gbó à ń fà á à ń fin à ń rìnrìn kúrin rédíò òru fa yọ̀gò mọ́ gúndà olè jíjà gbogbo ẹ̀ wáhùn yóò sinmi ewé ìjókòó jẹ́ yóò bẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò sì jókòó jẹ́ lọ́ba tán.
aago 8:30 ti lù láti inú yàrá tí a ní àyè. Ewé Àti Egbò níkànnì JJN Radio 101.5 FM tá a wà ní òpónà Josby lókè Àdó nílùú Ìbàdàn. Gbogbo àwọn nǹkan tí mo mẹ́nu bà yìí, àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ ojú àtẹ ti channel Ewé Àti Egbò ní WhatsApp, wọn ó ti rí láti àárín ọ̀sẹ̀. Bí wọ́n bá ń gbọ́ mi báyìí wọ́n mọ̀ ṣẹ̀rí ọ̀rọ̀, wọn ó ti rí àǹfààní pé ẹ wà lójú òpó yẹn nìyẹn. Dábàá kan ṣètò lónìí, àkànjọ máa ń ṣe ni ẹ máa wò pé àti sọ àti fi sí ojú àtẹ yẹn tàbí rí nǹkan bẹ̀ wọ́n. Ẹ jẹ́ kí a lọ sí ti nǹkan wárápá tàbí ògún òru. Méjèèjì ni tí mo fẹ́ sọ yìí ni ó ṣiṣẹ́ fún. Àwọn nǹkan tí mo mẹ́nu bà yìí a máa fi ní ṣẹ̀sín lọ́pọ̀ ọgbà. Ọlọ́mọdé ò mú wa kó má mọ̀ wá. Wárápá tàbí ògún òru. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè fún un ó fún wa. Lọ́rẹ̀ tó béèrè ọ̀rọ̀ lọ́fẹ́ díẹ̀ gbọ́. A sì ní fi kankan, a ní yọ kankan kó ń bẹ̀ lábẹ́ bó tilẹ̀ kó rí. Ẹ̀yin tẹ́ ń béèrè fún bàbá kan pè wá lánàá, bàbá dáadáa, ẹ̀mí yóò gùn o. Ẹ̀mí yóò gùn ẹ pẹ́ fún wa. Wọ́n ní ń tà ń sọ yìí ká kúkú bọ̀n kó sínú òwe kó jẹ́ títà àbí bó sì jẹ́ kó yé wọn wípé tí wọ́n sọ ohun àmọ́ lóore. Ìwé yẹn àti kọ́ kódà àti kọ́ kì í sọ̀rọ̀ oṣù kìtì ẹni, kì í sọ̀rọ̀ ọdún 3-4 sẹ́yìn lọ tá a ti kọ àwọn ìwé yìí, táwọn ìwé yìí ti wà ní kíkọ, yàtọ̀ sí pé à ń sọ bá a ṣe ń sọ, àti kọ́ nìkọ pé a fẹ́ fi tẹ ìwé jáde. Kódà àti ń tà wọ́n ní ojú òpó ẹ̀rọ ayélujára láti bí ọdún tó kọjá lọ. Ètò ìgàn tó bẹ̀rẹ̀ ó ti di títà, ṣùgbọ́n àwọn èèyàn wa kan ń pè wá látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí wípé àwọn fẹ́ ká bá wọn tú sí Yorùbá. Gẹ̀ẹ́sì la kọ́ wọ́n wá ní ká bá wọn tú sí Yorùbá kó lè rọrùn bígbà téèyàn bá fẹ́ràn jẹ̀kọ́, kó lè rọgbọ bí sódùbúlẹ̀. Àtúpalẹ̀ àyàn ògbúfọ̀ yẹn là ń ṣe lọ́wọ́. Ẹ fún wa ní ọ̀pọ̀ sùúrù díẹ̀, ṣùgbọ́n èsì ò ní pẹ́ parí lórí rẹ̀. Àti bá débì kan tó lápẹ̀rẹ̀. Àwọn tí wọ́n ti láǹfààní sí ìwé yẹn lórí ẹ̀rọ ayélujára látọdún tó kọjá lọ, wọ́n ó ti mọ̀, wọ́n máa ń gbọ́ mi báyìí láàyè tí wọ́n wà, wọ́n mọ̀ nítorí orúkọ mi náà lè ń bẹ lẹ́yìn ìwé yẹn. Orúkọ mi ní ń bẹ lẹ́yìn rẹ̀. Ẹni ó ṣèwé ọ̀hún náà ní sọ̀rọ̀ yìí àbí ó wà tán bí eléyìí ń ṣe jẹ́nu. Ẹ já lọ nígbà bá parí àyàn ògbúfọ̀ tí à ń ṣe lórí rẹ̀, a wà á ṣe àtúpalẹ̀ rẹ̀. N tá a kó síbẹ̀ pọ̀, n tó lé dáadáa ní 100 lóríṣiríṣi àìsàn àti ìwòsàn rẹ̀ ní tìbílẹ̀, ó lé dáadáa over 120. Ìwé ìyẹn báyẹn. Ìkan wà tá a tún wá ṣe tó jẹ́ pé àwọn àìsàn tá a lè fi oyin, tó jẹ́ pé oyin láàmú àwọn kankan mọ́ tá a fi oyin kún tó lè jẹ́ ìwòsàn. Eléyìí náà lé 100 dáadáa, ó dìwé 2. Gbogbo ẹ̀ pátá òun náà ni ó jáde. Ǹjọ́ àyè bá gbà mí wọ́n sọ̀rọ̀ nípa oyin rẹ̀ mo ṣe máa sọ. Àdò oyin. Ẹ já lọ. Ògún, mo sọ̀rọ̀ nípa wárápá àti ògún òru. Wọ́n pe ewé kan ní ewé tábà bílẹ̀. Tábà bílẹ̀ yẹn máa ń dúdú dáadáa ju ti àwọn tábà èbó lọ.
ẹ̀wọ̀n pé bá a ṣe léwúro ìbò ní ewúro sànbáyé, ewúro ìbò ń bẹ, ewúro sànbáyé ń bẹ, ewúro ti sànbáyé yẹn yóò dúdú gírín rẹ̀ a máa kún ju ti èbó lọ. Bẹ́ẹ̀ náà ló wà ní tábà, bẹ́ẹ̀ náà níbẹ̀ ń tábà tìbílẹ̀ ní kẹ́ ẹ lọ rè wá. Ẹjẹ́ ọ̀pọ̀ torómi rẹ̀ la fẹ́ lò, a sì gbọ́dọ̀ fomi kankan kùn lábẹ́ bó tilẹ̀ kó rí, omi ẹ̀ la fẹ́ lò. Fún àpẹẹrẹ, tí a bá lè rí omi rẹ̀ tó bá tó bí ìlàjì bottle water kan, ìlàjì bottle water kan, ó ti yé yín. Àágùn ẹjẹ́ àágùn ni kó lè bá jáde dáadáa, ẹ má fọwọ́ gbó, ẹ gùn ẹ fodó gùn tàbí kẹ́ ẹ gùn lọ́lọ́ tí ó paramọ́ tí ò ní máa dànù nígbà tí ẹ bá ń gùn lọ́wọ́. Odó ló tiẹ̀ dáa, ẹ fún omi rẹ̀ kó tó bí ìlàjì bottle water. Ẹ wá lọ rèé wá omi ọsàn wẹ́wẹ́ tó jẹ́ ìwọ̀n kan náà, omi òróǹbó wẹ́wẹ́, ẹ fún òun náà ni, ẹ fún fúnra yín, ẹ má lọ ra eléyìí tí wọ́n ti ṣe síbẹ̀ tán ti fún síbẹ̀, wọ́n á máa là á kó lè kún bọ̀rọ̀. Ẹ mọ̀ pé ẹni tí ọba ṣòwò tí ó fẹ́ jèrè àjẹjù kó wá àwọn a máa dọ́gbọ́n sí i. Wọ́n bá léèyàn tẹ́ǹdì, ọ̀nà tí wọ́n á máa gbà tẹ̀ nǹkan dì nù. Wọ́n ti tẹ́ǹdì, wọ́n ti ta mi sí, kò sì yẹ kí wọ́n ta mi sí, omi ò gbọ́dọ̀ là á. Ẹ ra èso yẹn kó pọ̀ kẹ́ fún, kò sí tó burú nù kẹ́ ẹ ní ilé gan, àwọn nǹkan tó yẹ kó máa wà nù ilé wa ni, lẹ́yìn òróǹbó wẹ́wẹ́. Ó ní àwọn iṣẹ́ tí màá ṣe tó jẹ́ pé iṣẹ́ pàjáwìrì. Ẹ jẹ́ kó náà jẹ́ ìwọ̀n omi tábà tẹ́ ti pèsè kalẹ̀ yẹn, ẹ jẹ́ kó náà jẹ́ wọn rẹ̀. Ẹ wá lọ rèé wá àdíẹ̀ yan. Ẹ mọ̀ gbà pé mo sọ̀rọ̀ nípa àdíẹ̀ yan wípé kì í ṣe nǹkan níjọ́ ta ti ń jáyé táyé ti ń jáyé nílẹ̀ Yorùbá, wọ́n yìí lò ó fáwọn ìbejì, àwọn ìbejì yìí lò ó, èèwọ̀ ni. Ẹ mọ̀ wá bí a pé bò ló ṣe rí bẹ́ẹ̀ bá a ṣe dáyé bá nu. Ọlágbà eléyìí tó túmọ̀ sí pé ní tí mò ń sọ yìí, ẹ wáyé pé ìbejì wọn fẹ́ lò fún kò ní lè lò ó. Àwọn nǹkan míì tí ò jẹ́ mọ́ àdí ni, iṣẹ́ míì tí ò jẹ́ mọ́ iṣẹ́ àdí òní wọn ò ṣe fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀, ṣùgbọ́n eléyìí iṣẹ́ àdí ni. Mélòó ìbejì tá a sì ní, ẹ jẹ́ ká kọ́ sọ̀rọ̀ nípa àwa tá a pọ̀ táyì sí ìbejì ká tó máa sọ àwọn tó jẹ́ ìbejì. Nígbà àsìkò bá gbà wá, a sọ̀rọ̀ nípa eléyìí tí wọ́n lè lò fún ẹni tí wárápá àbí òkú òru bá ń ṣe tó sì jẹ́ ìbejì, bó ṣe rí nu. Àdíẹ̀ yan, ẹ jẹ́ kó náà jẹ́ ìwọ̀n omi tábà àti omi ọsàn wẹ́wẹ́, ó di omi mẹ́ta báwọn, ó di omi mẹ́ta. Àdíẹ̀ yan liquid ló náà, ó di mẹ́ta. Ẹ wá da gbogbo ẹ̀ papọ̀ sójú kan, ẹ wá ike bọ́tù àbí kẹ́ẹ̀gì kan tó tóbi tẹ́lẹ̀ tí ó gba mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sójú kan. Akéèké iwájú lọ ká foró sí ìta ni, akéèké ń tiẹ̀ ẹ̀yìn ní foró tiẹ̀ sí ìta yàn. A nílò akéèké òun náà sẹ́yìn, n ó sì sọ díẹ̀ fún yín. Ǹjẹ́ mọ̀ wípé bí akéèké bá tààyàn, àwọn tí wọ́n mọ orú akéèké wọ́n máa ń rí dájú pé wọ́n pa akéèké yẹn láti fi ṣẹ̀rọ oró tí àkekèé ti pọ̀ sí wọn lára, torí pé ẹ̀rọ oró àkekèé ara àkekèé ló wà, ara àkekèé ló wà. Wọ́n á máa pa, tí wọ́n bá ti pa oje kan ó jáde lára rẹ̀,
oje yẹn kété tẹ̀mí bá ti bọ́ lára rẹ̀ báyìí lóje yẹn yóò pọ̀ oje yẹn jáde. Ẹ̀rọ yẹn nìyẹn, ẹ̀rọ yẹn ni wọ́n ó fi sí ibi tí àkekèé ti sànyàn, àrò ó sì tú ẹni yẹn lójú ẹsẹ̀. Ntí mò ń wí òye yín àkekèé oró rẹ̀ àti ẹ̀rọ oró rẹ̀ yìí máa gbé rìn ní kò jù bá lọ. Tó bá yẹ pé ọkùnrin ni ẹ lọ wá àkekèé mẹ́sàn-án, ẹ wá àkekèé mẹ́sàn-án. Tó bá yẹ pé obìnrin ni ẹ wá méje. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ẹ lọ ni ẹ lọ kó kúnná dáadáa, ẹ lọ àkekèé yẹn. Ẹ bá dọ́dọ̀ àwọn tí ń ta ìwé ọmọ, àwọn ìyá wa ní bòdè, wọn ó wà fún yín. Ṣùgbọ́n ẹ rí dájú pé ó pé síbẹ̀, ẹ rí dájú pé àkekèé yẹn ó pé síbẹ̀, nǹkan kan ò tí ì jẹ jáde lára rẹ̀. Ó bá yẹ pé àsìkò tí wọ́n pa ó gé, ẹ rí pé gbogbo èròjà ara rẹ̀ yẹn, bóyá apá rẹ̀ ló gé ni, bóyá àrù rẹ̀ ló gé ni, ẹ rí pé gbogbo ẹ̀ ló yóò sarajọ nígbà wọ́n bá fẹ́ tà fún yín. Ẹ̀gún bá jẹ́ pé ọkùnrin mẹ́sàn-án, bá jẹ́ pé obìnrin méje, ẹ dà sínú omi tá a ti pèsè kalẹ̀ yẹn, omi mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àdíẹ̀ yan, omi tábà àti òróǹbó wẹ́wẹ́. Lílò rẹ̀ ó wá ní àsìkò tẹ́ ẹ gbọ́dọ̀ lò ó, kì í kàn ṣe ní tí ẹ kàn máa lò fún lójú ọjọ́ lásán. Ẹ sọ ni, ẹ sọ ọmọ yẹn ni, àbí ẹ sọ ẹni tí wárápá àbí òkú òru bá ń ṣe, ẹ sọ ni, ẹ sọ àsìkò tí kinní yẹn bá gbé ni ẹ dà sí lẹ́nu. Gàásì kan ti tó, gàásì kan ti tó. Tó bá ti gbé ẹ dà sí lẹ́nu, ẹ máa sọ sísọ lẹ́ sọ. Tó bá ṣe bá lò fún bẹ́ẹ̀, tó bá láǹfààní àti tún padà wá, tó bá láǹfààní sá, kò wọ́pọ̀ nínú ẹni tí wọ́n ó lò fún lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ tí ó tún padà wá. Ṣùgbọ́n tó bá tún láǹfààní àti padà wá, ẹ tún lò fún lẹ́ẹ̀kan sí. Àwọn iṣẹ́ tó yẹ kí èèyàn ó máa nílé kó wà nípamọ́ ni. Ẹ wàá fàmì sí lára, eléyìí fóbìnrin, eléyìí fọkùnrin. Bí eléyìí bó ṣe jẹ́nu. Ẹ ṣeun o. Ewé Àti Egbò níkànnì JDN Radio 101.5 FM. Tá a wà ní òpópónà Joyce B lókè Àdó nílùú Ìbàdàn. Ó rọrùn fún alẹ́ tí máa wò wá lórí àtẹ ìkànnì ti Facebook wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa wò Ọlábọ̀dé Mákínwá, Aṣíwájú Ọlábọ̀dé Mákínwá lórí àtẹ Facebook JDN Radio 101.5 FM lórí àtẹ ti Facebook. Orí YouTube channel wa náà JDN Radio 101.5 FM, ẹ máa rí wa wò ńbẹ̀ bí ìran lọ́wọ́lọ́wọ́ báyìí. Bó ṣe jẹ́nu. Ẹ já lọ. Ọjọ́ òun ti ń lọ báyìí, ó kù ìṣẹ́jú 15 tètò ọ̀kẹ́nu bọ̀pọ̀. Ẹ̀yin bàbá wa, bẹ́ẹ̀ ṣe lólé ayé tẹ́ rí lò tẹ́ sì lọ síbi ìsinmi. Ẹ̀mí yín ó gùn o. Àbí tí n bá lẹ́yìn mi yín ó gùn, ó ní ìdí tí mo fi sọ bẹ́ẹ̀. Ara pẹ́ mi yín ń gùn náà ni tẹ́ fi kalẹ̀. Ara àṣẹ̀mí yín tẹ́ fẹ̀mí yín ṣe lórí ilẹ̀ náà là ń mẹ́nu báyìí. Là ń mẹ́nu báyìí. Ẹ̀mí yín ń gùn torí pé iṣẹ́ tẹ́ fi sílẹ̀ ò parun.
àwọn bàbá kan pè mí wọ́n ní ẹ̀yìn prostrate ń yà wọ́n lẹ́nu léyìn ìṣètọ̀. Mo ti mẹ́nu bà lẹ́ẹ̀kan kó àwọn tó sọ̀rọ̀ nípa ìṣètọ̀. Kí wá làwọn lè lò ní tẹ́ lò ń bẹ lẹ́ẹ̀kùlé yín bàbá, ẹ bọ́ ẹ̀kùlé kẹ́ ẹ lọ rè jà. Ní tí mo fún wọn wọn ó sì fi ilẹ̀ fún wa lásìkò yìí. Ìṣètọ̀ ẹni ó bá fẹ́ tọ̀ ìtọ̀ ọmọ gbọ̀n yẹn sì mọ̀ lára pé tọ̀ ń gbọ̀n yín, kódà kẹ́ ẹ débi tẹ́ẹ̀tì tọ̀ kẹ́ ẹ dami dànù ló bí ọgán ni, ṣùgbọ́n gbẹ̀ ẹ bá débẹ̀ yóò wá dàbí ìgbà tí èèyàn bá sín tọ́ àbí ìgbà tómi bá ń kán akọ ọbomi kómi ọmọ kán lọ́wọ́ ẹni ni ọmọ rí. Mo ní kí wọ́n lọ rèé wá egbò làpálàpá pupa àti egbò làpálàpá funfun, méjèèjì kí wọ́n wá. Ewé kan wà tí wọ́n ń pè ní ewé ẹ̀yìn olóbe, kí wọ́n wá ewé yẹn, wọ́n wá ṣe lágbo. Wọ́n bá ṣe omi ògì ni kí wọ́n fi ṣe, kí wọ́n sì rí dájú pé kò rú wa ná nígbà wọ́n bá ń ṣe. Ẹ dúró tì ní ẹ ra mọ́ ta mi sí, ẹ mọ̀ ta mi, omi ògì yẹn náà lẹ́ẹ̀ mọ̀ fi ta sí kọ́mọ́ rú, ó bá ti ń rú bọ̀ ẹ ta mi sí. Ó ti di mímu tó bá ti jiná, ó ti di mímu. Ẹ má gbé lẹ̀ẹ́lẹ̀, bẹ́ẹ̀ bá gbé lẹ̀ kì í ṣe èèwọ̀, kò lè wọ̀nú, ṣùgbọ́n bí ẹ bá gbé nǹkan nature sílẹ̀ lẹ̀ a máa gba agbára lọ́wọ́ rẹ̀ ni. Bí eléyìí ṣe jẹ́ lórí ìṣètọ̀nù. Ìmíì tún wà tí mo tún fún wọn yóò tó 2 àbí 3 báwọn. Wọ́n ń pe kinní kan ní àìdán onígun yẹn. 4 rẹ̀ ni ẹ wá ẹrù àwọn ká ní kẹ́ ẹ wá bí ẹ̀kúnwọ́ kan ti tó ní tiẹ̀. Ẹ wá ṣe ẹsẹ̀ lágbo, òun náà ó di mímu. Kọ́ọ̀pù kan náà ni, kọ́ọ̀pù kan láàárọ̀ àtàlẹ́. Ẹ̀wọ́ wá ní wọ́n máa ń tàtọ̀jù, ẹlòmíì ó ní ìtọ̀ àtọ̀jù ní sáà ló máa ń tọ̀. Ilé ò tó mọ́ báyìí ìyá kan pè wá, wọ́n sọ ọ́ eléyìí ní kẹ́yìn lọ rèé ṣe bá. Ìyá kan pè wá, bàbá kan náà tún pè wá lórí ẹ̀ pé ilé ò tó mọ́ báyìí, àwọn ó ti tọ̀tọ̀tọ̀tọ̀. A sì bí wọ́n léèrè pé sí wọn ti ṣàyẹ̀wò sí wọn ò látọ̀gbẹ, wọ́n láwọn ò ní. Bàbá látọ̀gbẹ eléyìí ní kẹ́ ẹ ṣe. Ewé efinrin tẹ́ ẹ lè rí lẹ́ẹ̀kùlé yín ni, ó lè jẹ́ efinrin palàbà, ó sì lè jẹ́ efinrin wẹ́wẹ́. Ewé ewúro ẹgbó papọ̀ mọ́ ewé ẹ̀yìn olóbe, ẹgbó papọ̀ mọ́. Ẹ lè gbó ẹ sì lè ṣe lágbo, ṣùgbọ́n kẹ́ ẹ gbó yẹn yóò dáa jù, kẹ́ ẹ gbó yẹn yóò dáa jù. Torí ewé ẹ̀yìn olóbe ń tiẹ̀ ọ̀pọ̀ gbà àti ṣe èèyàn bá níbi tí ó ti lè já ọbẹ̀ kò lè kọjá. Bá dá ọ̀dọ̀ àwọn ìyàwó tí ń ta ewé ọmọ, ó ṣeé ṣe kó ti sarajọ pẹ́ lórí wọn. Ó bá ti dára nù díẹ̀, ìmọ̀ dáa kéèyàn ó sè ni ó bá ti rí báwọn. Wọ́n bá sì fresh, kò sí tó ní kẹ́ ẹ má gbó. Ọjọ́ ti ń lọ. Bó láti rìn báyìí, iṣẹ́ ń pẹ́ ńlẹ̀ o. A bá sì ń sọ tá a fàlàyé kún ọ̀rọ̀ tí ì pé, torí pé ẹjọ́ làbó ògùn rò. Tí ẹ
ẹ bá fẹ́ ṣe ti onítọ̀ àtọ̀jù yẹn tẹ́ fẹ́ ṣe tẹ́ sì fẹ́ gbó ẹ tún lè ṣàkọgbẹ tẹ bá lọ ewé ẹ̀yìn olóbe ewé efinrin àti ewé ewúro tẹ bá lọ tó ti di powder tẹ tó ti gbẹ ẹ jẹ́ kó gbẹ ẹ sá sínú ilé ẹ má fòrùn sá inú ilé ni ẹ sá sí kátẹ́gùn ọ̀fẹ́ sí láàrin ọjọ́ kẹfà yóò gbẹ ẹ wá lọ kó di powder. Fi sí orí ahọ́n kẹ́ ẹ máa gbé mi bí ìgbẹ́ bá ń lá tọ́mtọ́m ìgbẹ́ bá ń lá súùtì ìgbẹ́ bá ń lá súùtì ni kẹ́ ẹ máa la ètò àtọ̀jú ó sinmi ẹ bá ti wá rápẹ̀rẹ̀ pò ti normalize ẹ dá dúró ẹ má jẹ ṣúgà ọjà tàbí òye ẹ má jẹ ṣúgà ọjà. Bí ẹ̀dá ò bá fẹ́ ní àrùn kan tí a mọ̀ sí àrùn jẹjẹrẹ láyé mo sọ ní jẹjọ àwọn kankan wà tá a lè máa ṣe tí ó mú kínní yìí tí ó mú ara wa dá pé títí tọ́lọ́jọ́ ò fi dé tá a sì ní àrùn yẹn rárá. Wọ́n ń pe egbò kan ní egbò wọ̀wọ́ ẹ mọ obì igi obì èpo ẹ̀yìn igi obì yẹn èpo igi obì ẹ̀wà egbò wọ̀wọ́ àti èpo igi obì ẹ jẹ́ àgùn kó di lúbúlúbú a sì lè lọ a bá lè lọ àti kágùn àti ká lọ omi ẹ̀kọ́ ni ẹ jẹ́ ó kúnná dáadáa kò jù bá ń lọ ká máa fi fọ́kọ̀ mu mo tó ní ṣe pẹ̀lú àrùn jẹjẹrẹ yóò jẹ́ kí ara wa kó dáàbò bo ara wa lọ́wọ́ irúfẹ́ àrùn bẹ́ẹ̀ bí bá ń bọ̀ láti ṣàkóbá fúnra ẹni èyíkéyìí jẹjẹrẹ tí ì bá jẹ́ ó dáa pọ̀ bí eléyìí bó ṣe jẹ́ nù. ká sí ojú òkú kàn àbí àwọn èèyàn wa ẹ má gbàgbé bí ẹ bá pè wá àwọn nǹkan tá a mẹ́nu bà lónìí ní kẹ́ pè wá kẹ́ béèrè lé lórí tí ó bá yé yín ó ti jẹ́ pé àtún fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀lẹ̀ kẹ́ pè wá bí tó bá parí látàgò 9 lọ títí tí olójú ò fi pa ojú ẹ̀ dé a sì lè gbà pé látàgò 9 àbọ̀ títí tó lójú ò fi pa ojú ẹ̀ dé Ọlọ́run ló lójú o àwa kàn ń gbé kiri ni. ọ̀rẹ́ mi kan ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí abájọ ń sọ̀rọ̀ a ní Ọlábọ̀dé I want to shut down pé òun fẹ́ sùn ní I want to shut down my system pé ara òun ti fẹ́ sinmi Ọlọ́run ló ní àgọ́ ara wa yìí ìgbà tó bá wù ló lè búùtù ẹ̀ máa start ẹ̀ ìgbà tó bá wù ló lè shut ẹ̀ down so tá a bá jọ ń sọ̀rọ̀ lọ́pọ̀ gbà tá a bá ti sọ̀rọ̀ Ọlábọ̀dé I want to shut down I want to shut down ó ti fẹ́ sùn nù. tí olójú bá ti pajú ẹ̀ dé àní lè gbé ìpè mọ́ lálẹ́ ṣùgbọ́n látàgò 9 àbọ̀ á gbé ìpè tó bá dàárọ̀ ọ̀la ọ̀túnla àtọjọ́ gbogbo
ẹ lè pè wá títí tí ó tún fi dọjọ́ kẹjọ. ẹ já sójú òpó eléyìí bóyá béèrè kan àbí méjì tẹ́ fẹ́ bí wá lórí níta àti mẹ́nubà lórí ètò 07048001015 07048001015 tàbí 08022102163 náà lójú òpó tẹ́ pè wá sí. nígbà tí a bá ikú lórí ètò àwọn nǹkan tí ibi tẹ́ lè pè wá sí lẹ́yìn ètò á fi sílẹ̀ nọ́mbà tẹ́ pè wá sí ṣùgbọ́n nọ́mbà ti stúdíò ni mo fún yín yẹn 07048001015 07048001015 náà lójú òpó yẹn. akínyìn o. hello sir. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ sir, ẹ kú ètò. àwa rèé o. ẹ kú fọmọnìyàn ṣe kò ní sun yín kò ní rẹ̀ yín o. àmín àmín àṣẹ. àkọ́kọ́ tẹ kọ́ fún wa ní alẹ́ yìí lórí nǹkan tí ò ṣe déédéé yẹn. ẹ dárúkọ atalẹ̀. bẹ́ẹ̀ni. àlùbọ́sà oníṣu. àlùbọ́sà ayù. ok ayù. so àwọn atalẹ̀ yẹn àtàyè àlùbọ́sà ayù yẹn ó máa tó báwo sà. ó wà lórí tẹ́ bá fẹ́ pẹ̀lú ẹ̀ sí bó bá ṣe tó ṣùgbọ́n ẹ̀kúnwọ́ kan ti tó. àtẹ̀kíní àtẹ̀kejì. ẹ ṣe àdúpẹ́. bóyá tẹ́ bá lo bíi 5 litres. ok. bóyá ẹ fẹ́ lo omi tó tó bí omi 5 litres ẹ bá lo bí ẹ̀kúnwọ́ kan ìkọ̀ọ̀kan wọn ó ti tó. ẹ ṣe àdúpẹ́ a máa rí yín báwo. àmín ẹ ṣeun. tó bá di ọ̀la ń pe nọ́mbà àti gangan mo fẹ́ béèrè kankan sà. ọ̀dà ẹ ṣeun. ẹnìkan bẹ́ẹ̀ ń bì akínyìn o. ẹ kálẹ̀ kó ètò. àwa rèé o. egbò wọ̀wọ́ yẹn ṣé kò lórúkọ míì tí wọ̀wọ́ yẹn jẹ́. ẹ tẹ́ bá dọ́dọ̀ àwọn ìyàwó táwa máa ń pè ń bì nù. ẹ bá dọ́dọ̀ àwọn tí ń tà wọ́n fi lé yín lọ. ẹ ṣeun o. ní àwọn ibì kan orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ń sábà pe àwọn kan. akínyìn o. ẹ káalẹ́ o. ẹ jọ sá nípa ti ara yín rè ṣé olóyún lè lò. olóyún bí oṣù mélòó. bí oṣù mẹ́ta. bẹ́ẹ̀ bá lò ẹ jẹ́ kó tẹ́ oní ti omi ọsàn wẹ́wẹ́. ẹ ṣeun o. ní ìjẹ̀bú wọn a máa ní ìjẹ̀bú àti èkó fùfú olókun eléyìí tá a máa ń pè ní fùfú olókun fòfòkun ni wọ́n máa ń pè fòfòkun ẹ rí i pé ó tiẹ̀ ní fùfú nínú kò sì lólókun nínú wọ́n ti sùn kì ṣùgbọ́n fùfú olókun làwa mọ̀ sí lọ́dọ̀ wa lọ́yọ̀ọ́ ń bì ọjọ́ ti lọ ilé ẹ̀ máa lọ nọ́mbà tèmi tẹ́ pè mí sí òǹrè 080 64 74 0555 ẹnìkan bẹ́ẹ̀ mẹ́rin ọjọ́ ti lọ akínyìn o. ẹ káalẹ́ o. iṣẹ́ tí mo gbọ́ náà kò ní dry o yóò máa pọ̀ sí i. àmín. gbogbo nǹkan tẹ̀sán wọ̀nyí gbogbo ẹ̀gbọ́n sókè ní kẹ́ ń kọ́ lẹ̀ torí ó jẹ́ ìyanu lọ fún mi. ìjọ fẹ́ mọ àwọn nǹkan wọ̀nyí. kábíyèsí. now tó lè ṣe dáadáa the number whatsapp yìí bẹ́ẹ̀ ṣe sọ yìí èmi fẹ́ mọ̀ so that we lè máa communicate. òun náà là ń pè yìí. òun náà là ń pè ẹ já pè lábẹ́ ní orí rédíò káwọn èèyàn gbọ́ ẹ mú báyìí rò kẹ́kọ́ lẹ̀ báwọn ẹ mú báyìí rò kẹ́kọ́ lẹ̀ 080 6474 0555 080 6474
0555 080 64 74 òdo àti 5 mẹ́ta 080 64 74 òdo àti 5 mẹ́ta WhatsApp number wa no bàbá sì fẹ́ ká àdínyìn sí tewétegbò channel ó rọrùn fún yín láti darapọ̀ mọ́ channel yẹn ẹ kàn ṣàtẹ̀jíṣẹ́ sọ ṣe pé ẹ fẹ́ darapọ̀ mọ́ channel yẹn bí eléyìí ṣe jẹ́ nu mo kí ayéńtà àjọṣètò Ọlámídé ló wà ń di ẹ̀rọ ọkùnrin ológun tí ọ̀gá yìí ó wà pẹ̀lú mi Àjàó Olúwakáyọ̀dé Àjàó láyé ọjọ́ òun èdè tí ó gorí àtẹ ní ìsìn Àgbà-Wá-Búra wọlé ní ìsìn lórí ìkànnì yìí ẹ mọ̀ pé aago yẹn báyìí torí bẹ́ẹ̀ ń bá gbé ìpè lórí aago yẹn yóò ta aago 9:30 gẹ́gẹ́ bó ṣe sọ ẹ já máa rántí pé ipò tá a bá gbé ní sí àdánwò ni o ẹ já lóore torí ìgbà tá a bá fi pò ó lẹ̀ ipò táwa wà làwa ń lò yìí a sì fẹ́ gbìyànjú ká lò ó ní ti dáadáa Abíọ́dún Samson ló wà ní ojú òpó ẹ̀rọ ayélujára Káyọ̀dé Ọláwuyì àti bíbẹ̀ ń fadìpẹ̀ ni wọ́n dílé agbára lọ́ọ̀ mú Aṣíwájú Ọlábọ̀dé Mákinwá ló kọ tèmi o ẹ̀já pàdé lọ́jọ́ mẹ́jọ ire o. ewé ewúro ewé gbẹ̀gbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tewétegbò fún ìwòsàn ara. Àwa la ní ewé, àwa la ní egbò nípa ìfún. Àìdán ẹrù ọlọ́lọ́, kánà ọ̀la, kánà fúru, kánú bílálà, òbú ọ̀tọ̀yọ̀, tẹ̀yọ̀ ẹsẹ̀ túdé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tewétegbò. Àǹfààní ń bẹ nínú ewé, àǹfààní ń bẹ nínú egbò, àǹfààní ń bẹ.